Africa Content TV. Aṣíwájú àdínní fún gbogbo Ọ̀yọ́ state. Ẹ̀sùn sẹ́yìn o. Ẹ wo mi tán o. Èmi ni máa gbowó tówó ọ̀kan pé bàbá wọn nílò lélẹ̀ o. Yóò bàbá ń sílẹ̀ wọn máa dúró fún wọn pé kò sí wàhálà. Wọ́n ti ń ta epo báyìí o. Aṣíwájú ti ń ta epo báyìí o. Ẹ fill up sir. Fill up sir. Ìrètà mi wá, yọ̀tà mi wá. Please. Wait, let me come. MC. Excuse me.
Manager. Alhaji Amalawa. Alhaji Amalawa. Elépo ló lérè, ìwọ ló jèrè. Elépo ló lérè, elépo ló ní gbogbo ìlú. Àwọn tó bójú program ẹ̀. Ṣé fún dàgbé? Ọ̀yọ́ state. Ilé tàbí wọ́n kọ́ ọ̀sọ́ fún yín. Ọ̀gá. Ọdúnbá. Management. Manager. Thank you.